Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ṣé ẹ rí gbólóhùn orin ó ní ìtumọ̀ méjì. Àwa Yorùbá là máa ń pè lórin. Ìyàtọ̀ wà lọ́dọ̀ Lárúbáwá láàrin tí a ń pè ní ṣíírù wàlìgínà. Ìyàtọ̀ wà lọ́dọ̀ àwọn Yorùbá. Lọ́dọ̀ Lárúbáwá. Lọ́dọ̀ Lárúbáwá níbi àlìgínà wàṣíìr ìyàtọ̀ wà. Kò sí nǹkan kan tó ṣe ṣíírù ní haram tó bá ti jẹ́ ọ̀rọ̀ tó dáa. Kò sí tó ṣe ṣíírù ní haram tó bá jẹ́ ọ̀rọ̀ tó gíní tó dáa. Kí la ń pè ní ṣíírù? Ìtí mo lè fi jọ nílẹ̀ Yorùbá òun ni wákà àbí wí. Ìtí mo lè fi jọ nílẹ̀ Yorùbá ni wákà tàbí ewì. Ṣé bí àwọn Lárúbáwá wọ́n ń bú Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ọ̀sán fásitì àbúzábí di pé ìwọ náà kọ́ ni bú wọn padà. Wọ́n á forí bú Ànábì ní kásá náà forí sí kíní kò fi dá wọn lóhùn. Sallallahu alaihi wasallam. Kódà Ànábì sọ àwọn ọ̀rọ̀ tí ń dàbí orin táwọn àfáà sọ pé ọ̀rọ̀ yìí ṣe déédéé orí o àmọ́ Ànábì ò gbọ́dọ̀ kọrin. Sallallahu alaihi wasallam. Orí ń bẹ náà Al-Qur'ani pé Ànábì ò gbọ́dọ̀ kọ orin. Wọn àdẹ̀gbọ́n Al-Qur'ani kọrin. Níjọ́ tí wọ́n dé Madina tí Jáfàrù dé ìjọ yẹn náà wọ́n sí Fatihu Khaybara. Ànábì sọ pé àbí kò dún mi Jáfàrà am bi Fatihi Khaybara tí a bá gbé wọn wá sínú òun sí déédéé. Nígbà yẹn fi ń kọ́ ni pé àbí kò lómi Jáfàrà amúbẹ̀ Fatihi Khaybara. Àmọ́ Ànábì ò gbọ́dọ̀ kọrin. Ó sínú tí wọ́n fà Ànábì bí kò kọrin. In huwa illa dhikrun wa ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu. In huwa illa dhikrun wa Qur'an. Àmọ́ wọ́n ń kọrin láyé rẹ̀ yìí sì ń gba orin wọlé. Orin tí wọ́n ń kọ́ ń gbà nítòsí dédé lọ́dọ̀ wá ń bí ní bí wákà àbí ń tá a lè pè ní ewì. Ṣùgbọ́n tábà ti gba orin wọlé ó ní àwọn orin tí mo ń sọ yẹn tó jẹ́ ṣíírù ní wí o ní tí sọ̀rọ̀ ìta ń pè ní gìnà. Tábà ti gba orin wọlé ó ní ìdíkà ó ní ọkọ̀ yóò ọ̀dọ̀ àwọn òfin tó lè yóò máa jẹ́ àwọn orin tó dáa. Kí lórin tó dáa èyí tí ń jẹ́ bí wáàsí tí ń jẹ́ bí kìlọ̀ tí ń jẹ́ bí nǹkan kan kò ní jẹ́ orin jágbajàgba. Kò ní jẹ́ orin jágbajàgba kò ní jẹ́ orin tí ń ṣe ìròyìn àwọn aburú. Ìyẹn lè mọ́ lùlù ó lè mọ́ kọrin tó ṣe pé náà ní nǹkan àmọ́ jẹ́gẹ́jẹ́gẹ́ ní sí kíní sọ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ewì àti jálá ìyàtọ̀ rẹ̀ ò jìnnà síra wọn. Àmọ́ jálá bí ìgbà téèyàn ń pọ̀fọ̀ ni bí ìgbà téèyàn ń wú òkú dìde nǹkan kan ní jálá. Àmì ewì èèyàn fi ń sọ nǹkan tó jẹ́ òun inú rẹ̀ jáde. Bóyá ó fẹ́ fi ṣèròyìn èèyàn, bóyá ó fẹ́ fi ewì sọ tí ń lọ lùlù tí inú aráàlú òdùn sí, bóyá ó fẹ́ fi ṣèròyìn bì kọ́ bẹ́ẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ kalamun jamilun ma'qul. Kalamun jamilun ma'qul. Wa mutanasibun ma'a ash-shari'. Tí ó bá ṣẹ̀ríà máa ṣàrí tí ó bá ṣẹ̀ríà lọ tí ò ní khalafa qa'idatun min qawa'idi ash-shari'. Kò ní máa sọ̀rọ̀ sínà, kò ní máa ròyìn ọtí, kò ní máa ròyìn òkú, kò ní máa sí jẹ́gẹ́jẹ́gẹ́ gbogbo àwọn orin tó bá dáa bẹ́yẹn ṣẹ̀ríà gbà wò. Wákà tàbí ewì ó máa nílù gan kò tún gbọdọ̀ má jọ̀rọ̀ tó dáa. Ó gbọdọ̀ jọ̀rọ̀ tó dáa tí kò ní da àwùjọ rú. Tí n tọ́wọ́ mi ò ní takò ṣẹ̀ríà Ọlọ́run. Kò dẹ̀ ní takò ṣẹ̀ríà. Èyí ò ní wọ́n ń pè ní ṣéèrù ó ti wà láyé Ànábì. Ànábì náà ń gbé àwọn sábìlì di pé kọrin kó o bú wọn ní a bá bú ọwọ́ náà fèsì. Èyí náà kọrin fún alágbèjà kọ́lá wọn wá kọrin wájú Ànábì. Òbí ń tọ́ àná Rasulullahi awadani wàlá àfọwò inda Rasulillahi ma'mulu. Ṣebí wájú Ànábì wọ́n ti kọ́ k'Ànábì tó yọ̀ǹdẹ́ nìyẹn kó tó fún ìjì. So ṣéèrù nìyẹn. Lárúbáwá ń pèrè kan ní Gínà lọ́dọ̀ tí wá ń bí náà orin là ń pín gbogbo ẹ̀. Ṣé rí gbogbo orin tí wọ́n bá ń pè ní ṣéèrù orin tí wọ́n lùlù sí ni o kò ní gòjì kò ní piano
Oní báńdèrè. Ni mo fi jọ ewì lọ́dọ̀ wa àbí wákà torí ọ̀pọ̀lọpọ̀ wákà yìí lùlù sí. Gbogbo àwọn afáwa ń dá wákà kábẹ̀rù kádàrá kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù kádàrá kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ń ta òmọ tí ó padà sẹ́lẹ̀ kábẹ̀rù kádàrá. Gbogbo àwọn afáwa tí wọ́n ń dá wákà yìí wọ́n ń dẹ́ nìkan kó lùlù sí kò sí lù bẹ́ẹ̀ ṣírù ni wọ́n máa kúrù ẹ̀ẹ́dẹ́ máa dájọ́ ọjọ́ náà àbáwá máa dá kíní kan òkè ó kò béèrè yóò ti ṣe la akéwù àbèrè ká lè fi la òkéwù kò béèrè yóò ti ṣe la akéwù àbèrè ká lè fi la wákà ni kò sí lù bẹ́ẹ̀ dáadáa ni láìlá ìlàláwò agbọ́lọ̀ ń gbọ́ láìlá ìlàláwò àgbà náà lè gbọ́ láìlá ìlàláwò asòbíire láìlá ìlàláwò gbogbo àwọn wọ̀nyí halal mubah shar'an torí pé wákà ní bẹ́ẹ̀ náà lè wì tí wọ́n bá lùlù sí náà àwọn èyí ń lọ bá ṣẹ́rù lọ tí ṣẹ̀rí a sì fi ara ma ṣe wá ní jẹ́rọ bá ń pè ní gìnà orin tá a kọ yẹn náà ká wá lùlù sí ní jẹ́ gìnà kí lù wá débẹ̀ yẹn gbé tagannabi ṣeré ibi ma ń takọ̀ ìlú innal gina hali hada ṣeré midimaru innal gina hali hada ṣeré midimaru so káwá lùlù sórin tá a kọ yẹn òun ni wá jẹ́ gìnà gìnà òun yẹn làwọn àfáà ní dìbéètì kì í ṣe ṣerú o kò sáfà kan ní òṣèré tó ní ṣerú tó bá jẹ́ kàlámù jẹ̀mí tó ní kọ̀dá o kọ́dà ní tọ̀bí àtọ́lọ́ ń dámọ́ mi èèyàn ní inú àdámọ́ mi èèyàn ní tẹ́ẹ̀lẹ́ yọ́kù lára omi èèyàn bá ti jòkó yínà nísìn àwa yínà ń dáwákà àwọn ìyàwó ń dáwákà nulé kọ́dà àdámọ́ mi èèyàn ní wákà owó sí lórí o àmọ́ táwọn àfáà ń dìbéètì lé lórí ni pé gìnà kí là ń pè ní gìnà ìta pè ní wákà ìta pè lórí yẹn káwá bẹ̀rẹ̀ sí ìlú yẹn ni wọ́n ń dìbéètì láàrin àwọn àfáà wa ní Islam tí wọ́n pè méjì lórí ọ̀rọ̀ yẹn àwọn kan ní alginawu yẹn ká máa rán mú ká máa kọrin ká máa ta piano ká máa lùlù ká máa lu gòjé ká máa ṣe nǹkan kan tí olóyìnbó ń pè ní mísíkì ìwé náà papọ̀ pè ní àwọn kan lọ́dà nù ṣẹ̀ríà Islam àwọn kan sì ní ọ̀dà àwọn tó lọ́dà wọ́n ní kò sí ẹ̀rí kan la minal kitabi wala minas sunna tó haramẹ̀ kí ni tó máa tó haramẹ̀ tó pè ní haram ṣé ẹ mọ̀ pé àtọ̀ ń bẹ láàrin haram àti makiru makiru ni ma yuthabu ala fi'lihi ma yuthabu ala tarkihi wala yu'aqabu ala fi'lihi àmọ́ tá bá ní haram yu'aqabu ala fi'lihi yu'aqabu ala fi'lihi bí ẹ bá dẹ̀wò yóò jẹ ìyà ǹjẹ́ ni tó bá gbọ́ piano tó jó piano tó ń kọ piano yóò jìyà bí ò ní jìyà jẹun wí nìyẹn o ní wọ́n fi ń pè ní haram àbí halal sẹ́lá wọn tó pè ní haram tí wọ́n pè ní halal wọ́n ní kò sẹ́ni kan la minal kitabi wala minas sunnati haramahu tó pè ní haram ọdún àwọn àdìs dáwárí ìwà ń kọ́ tọ́lá àdìs ànábì wọn máa sọ pé la yastahilluna min ummati sayakunanna min ummati man yastahillu lihirra wal harira wal ma'azifa àwọn kan padà ń bọ̀ nújọ mi o tí wọ́n padà pè sínà lẹ́tọ̀ tí wọ́n sì pé orin àti gòjé lẹ́tọ̀ ó ní wọ́n padà wọ́n àtàsọ àlárí wọ́n padà wọ́n àwọn èèyàn wọ́n láti sì yí nínú ulama yìí máa ń dọ̀ áfàwó tí wọ́n láti sì yẹn dọ̀ ìfún ni sẹ́ẹ̀mà gbogbo apá tó bá dọ̀ áfà àdíìsì yẹn yóò sọkúrin halali ni torí kó ti dọ̀ áfà àdíìsì tó pè ní haram afá tó bá rí pa àdíìsì yìí wà sahih yóò ní orin kíkọ halali ni torí kó rí pàdíìsì yẹn wà sahih yóò sọ pé orin kíkọ haram ní nígbà tó rí pàdé tí ìṣẹ́ wá sọ. ẹ̀sìn yóò rí orin kíkọ haram ní torí pàdé tó haram ẹ̀ wá sahih. àdìsí méjì péré náà wọ́n mú wá fún yẹn méjèèjì làwọn àfa ìkànnbẹ̀ mọ́ mú wáyé àdìsí méjì làwọn àfa debate bẹ́ẹ̀ náà pé àdìsí yẹn lálàáfíà bí kò ní àlàáfíà àmọ́ ibi táwa dúró sí nìkọ́ lálàáfíà ibi táwa dúró sí nìkọ́ lálàáfíà torí pa àwa àpàdà wá rí àwọn shawahid kí làwọn shawahid nígbà wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé àti sọ pé kìíní kan láwùl hadith Abdullah ibn Abbas Abdullah ibn Mas'ud ó ní kò ní jẹ́ nǹkan kan ju gìnáà náà lọ kò jẹ́ nǹkan kan ju gìnáà náà lọ sẹ́yìn tí ẹ wá rí
gínáwù yẹn nínú ránṣẹ́ ṣètọ́nù ní Nọ́mbà délé ní ìhàn. ẹjẹ́ ń payín lẹ́rìn tẹ́ẹ̀fì mọ̀ pé gínáwù ìṣe nǹkan rí ṣe rí tí a bá ń kọrin tí a ń lo piano ẹnìkan bá ń jó ṣe mọ̀ pé piano àti ìlú ní máa mú yàn jó ẹ yí ohun yẹn sílẹ̀ ẹni tí ń jó ohun kí ní ọjọ́ ṣe ṣẹ̀rí àdé ní ká máa ṣe nǹkan bí wèrè báyìí ṣá yìí ń lọ níjọ́ kan kọ̀ tó kẹ́nà bí kí ní piano àwọn kò jí nǹkan kì í ṣe nǹkan rí o àwọn afẹ́sì tó rí ní aláàdé bóyá wọn ò ráburú ẹ̀ bóyá wọn ò rí aburú ẹ̀ wọ́n kà tírìtì nusus láì rí wákẹ́ bẹ́yàn bá rí wákẹ́ yóò rí pé haramu ni èmi rí wákẹ́ ìkọ̀tún bí náà ni mò ń kọjá lọ àwọn tí a máa ń polówó ọjà tí a máa ń to speaker sí mọ́tò tí a máa ń jó yẹn sẹ́yìn pé máa ń káwọn màkàwá tí a máa ń jó tí wọ́n máa play music tí wọ́n máa jó láti polówó ọjà wèrè kan bẹ́ẹ̀ gbọ́ tó ti máa jòkó wèrè gidi ni o gbogbo ọkọ̀ tó máa gbé wèrè sẹ́yìn pé ẹjẹ́ ń play music yẹn táwọn obìnrin yẹn jó táwọn yẹn ń jó títí wọ́ra wèrè náà dìde ọjọ́ ìwọ̀n bẹ́ẹ̀ àwọn tí ń jó yàn pọ̀ pé wèrè ní bá àwọn àti wèrè wọ́n àtọ̀ sẹ́wọ̀n pé wèrè ti di ilé lọ́wọ́ ó ti di púpọ̀ ṣé nígbà tí wọ́n pa mísíkì tí ń báyìí náà tẹ́ púpọ̀ jà kẹ́ni tí bá wèrè jórí pé wèrè ṣé ṣe ìdí àṣùlá olùsẹ́lù nǹkan báyìí ní halal la abadan torí ẹ̀ làwọn fi rí pé èmi rí pé algina haram ibẹ̀ lèmi dúró sí pẹ́tọ́ láti pé ara àwọn afá wa nẹ́ẹ̀sì tí ń pè ní halal àmì mi ò mo tò pẹ̀lú àwọn afá tó pè ní haram lẹ́yìn ìgbà tí mo ṣe lè rásà tó kúnná nínú gbogbo àwọn ẹ̀rí yẹn ibi tí ọkàn mi balẹ̀ sí